lọ́dọ̀ ẹ̀ wọ́n láàfáà náà ń bú kábíyèsí mo wá wò ó mo ní àáfàá sì ni wọ kábíyèsí ó wá rẹ́nì kankan bú ó bú ọ̀mùtí ó bú tọ́ọ̀gì tí ń dà lúrú ó bú àwọn tí wọ́n ń pààyàn ó bú àwọn èèyàn burúkú tí wọ́n ń hùwà burú lóru tí wọ́n ń tún fọ̀sán wọn ṣàbùrú ọ̀rọ̀ àwọn yẹn bú kábíyèsí lọ wá fẹ́ bú. ìran mẹ́ta la gbọ́dọ̀ bú. Allah. béèyàn bá bú olúwo ní ráyé ṣe kò sí ní kíámà ṣe. وحب ثلاث وحب ثلاث واجب بالحقيقة إذا كنت ترجو لليل المقارم فيجب حب الوالدين وعالمي وسلطان بلدي لا تكن كالباهمي. èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ṣẹ̀. yajib. bó o bá ṣẹ̀ wọ́n tó o bá tọrọ àforíjì ń gbẹ ẹgbẹ̀rún ọlọ́run ní foríjì o. wàhùbù sàlásì wájibun bil haqiqati. èèyàn mẹ́ta la èyí ṣẹ̀ bí bàbá rẹ bá jẹ́ ọ̀mùtí bí ìyá rẹ bá jẹ́ àjẹ́ ó yẹ kó o máa fi proud ni pé máa mo tiẹ̀ dúpẹ́ pé mọ́mì mi mo proud pé yes mọ́mì mi àjẹ́ ni ńlẹ̀ yìí. ọmọ ìyá àjẹ́ ni mí. ọmọ ìyá àjẹ́ ni mí. yajib hubbul walidayni. bàbá rẹ ní máa dà lúrú tó bá mu tí yóò ta ajá gọ́tà wọn a tún máa bá fọ aṣọ rẹ̀ ń bẹ̀. ojoojúmọ́ lẹ̀ ń ṣe wàhálà pé mu tí yóò nù lé ọ̀gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ tún láàsì. yajib hubbul walidayni wa alimi. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ o sì gbọ́dọ̀ fẹ́ràn àfáà. wàhálìmí. ẹyin lágbájá àfáà ni ṣùgbọ́n mo tí ó ń ta tẹ́tẹ́ ó ń ṣe ṣìnà ìfilẹ̀ pẹ̀lú ọlọ́run. wàhálìmí. àlùkùránì tó wà lára rẹ̀ ni ọpọ́n lé kìí sóhun. àlùkùránì tí ń bẹ lára rẹ̀ tí ó bá wọ náà lálùkìyàmà ọlọ́run ó pe ká màlẹ́kọ̀ọ́ kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n yan ẹ mọ kíní kan tí a ń pè lákèrè ọ̀pọ̀lọpọ̀ ò lè mọ́mọ́ inú òjò ní dé sánmà ní ti bọ́ọ̀lẹ̀ àkèrè ni tá a bá padà mú àkèrè nítorí pé ẹran rẹ̀ dùn ó wà nú ẹran tọ́lọ́hún ròyìn pa jẹ lálìjánnà àkèrè tó o bá mu wọ́n yan ntọ́ wa ń bẹ nínú rẹ̀ tí ọ̀dà yọ jáde. وعالمين يجب حب الوالدين وعالمين. ọ̀ràn yẹn ni ká fẹ́ràn àfa bí ó bá wọná lálùkìyámà wọ́n yan ìmọ̀ ó kúrò lára rẹ̀ wọ́n yan àlùkùránì ó jáde kúrò lára rẹ̀ kó tó wọná. وسلطان بلدي لا تكن كالباهمي. ọ̀wọ́n arọ́ bàálù ọ̀gbọ́dọ̀ yan bàálù lódì. وسلطان بلدي ọ̀gbọ́dọ̀ yan aláàfin lódì. وسلطان بلدي.